Hello. Hello, sir. Ẹ pa rédíò yín mà ẹ kalẹ̀ mà ẹ ti wà lórí afẹ́fẹ́ mà. Yes, sir. Ẹ̀sùn àdúrà yín ọgbà. Àmín. Ẹ ra àánú gbà. Àmín. Ọ̀rọ̀ ara mi mo fẹ́ kẹ́ là mí náà yẹ o. À ń gbọ́ yín mà. Ó ṣẹlẹ̀ pé mo fẹ́ àfáà mi tí mo wà lọ́dọ̀ rẹ̀ mo fẹ́ ní 2003. Àáfàá yín àbọ̀kọ yín. Ọkọ mi. Ọkọ ni kẹ́ ẹ pè wọ́n ìsáàfáà yín ọkọ yín ọkọ yín ni. Ọjà ọkọ Olówó orí mi tí mo wà lọ́dọ̀ rẹ̀ o tó ti yé yín o Ó ti dé mi. Ó wá ṣẹlẹ̀ pé àbúrò mi ló tó pàpà mi lọ́dọ̀ rẹ̀. Ó ti yé mi àbúrò mi ló tó pàpà mi lọ́dọ̀ rẹ̀. Ní ìmọ̀pá ti jọ di láàrin ara wọn tí mo fi ìdọ́sá ní àǹtí mi pẹ̀lú ìlàkọjá yín ẹ wá lọ sí ìkan ṣá lọ síbẹ̀. Mo ṣàrí pé ìṣe tó níyẹn sáà ń ṣe. Mo lọ́jà mo fẹ́ yí àwọn tí ń déètì pẹ̀lú mi ìwò. Bàbá ni ó ní kò sọ̀kọ̀ mi kankan bẹ̀. Mo látọkọ̀ àárọ̀ mi ga torí mo rí oúnjàdúró ni mí. Mo látọkọ̀ àárọ̀ mi tí mo kọ̀ ọ́ lẹ́ẹ̀ná. Ó ní tọrọkọ̀ àárọ̀ mi ọ̀sẹ̀ ní ọmọ ló gbé mi fún mi. Ó wá sàṣẹlẹ̀ pé bọ́bá ti ń bínú báyìí á mọ fún mi lọ́rọ̀. Ọ̀rọ̀ sì máa ń du èmi. Bọ́bá ti ń sọ̀rọ̀ fún àwọn sọ wípé kí n gbé kolobá sọ́dọ̀ kí n máa sunkún. Ìjọ náà mo wá sọ pé kò tẹ̀ kọ́ mọ́ lọ́rọ̀ mi. Lọ́wọ́ ni kò tẹ̀ kọ́ mọ́ lọ́rọ̀ rẹ̀. Ó ṣàjà ó ṣe kù. Àárín kan ó lé mi kúrò lóògùn ní mú un. Ní ìsìn báyìí láti ìjọ sátidé ní ìsìn àti àtúntò ti bẹ̀rẹ̀. Kódà ajẹta tí ń sìn láti ìwọ àwọn oṣù ọdún yìí tí mo ti lọ ra bẹ́là òun náà ló fowó rẹ̀ lẹ́wọ̀n. Ọ̀pá ó sì gbé lọ sí ibi tí ń lọ ibi tí ọkọ̀ tí ń lọ ó ní bóun ọ̀bá jẹ́ wọn lọ sí tọ̀rọ̀. Èmi mo ṣe wàhálà rẹ̀ o. Ó wá tó ń jẹ́ kó yé mi. Mo wá sọ fún torí mo ní dẹ́ǹtì ní inú oṣù kejìlá tí mo lá dẹ́ǹtì mo sáwọn orí mọ́ gíláàsì òun náà ló tọ́jú mi. Wọ́n tún jẹ́ kó yé mi pé kí ni kúrí àwọn èèyàn mi lórí nǹkan ṣẹlẹ̀ sí mi. Òun ló wọ́n bò náà wá ní lọ́wọ́ ní ohun sọ ọ́sà mẹ́nu pò ń bí mi. Mo wá ní wọ́n sọ fún mi pé kí n mọ̀ ronú pẹ̀lú orí mi yìí. Bẹ́ẹ̀ mọ̀ pé èmi àti yín nìkan náà láti jọ wà lólé. Nígbà bá wá sọ tẹ́ẹ̀ tí gbogbo tinú yín dà lẹ́tàn. Lẹ́yìn kọrí ọ̀nà lódìdí inú fúláàtì mi nìkan mà dá dúró ń bẹ̀. Mo bá dá dúró ń bẹ̀ ronú sẹ́fíkìlù lọ́ọ́ pa mí ni. Ọ̀dà àwọn àmọ̀ fún ilé sí ọ̀rọ̀ yẹn bá ti ń fún mi lọ́rọ̀ yẹn. Àtijọ́ Monday lọ́sà ti travel báyìí. Ṣùgbọ́n òmùnú mi dùn. Mo bá ti rán toró ń bì sí mi ní. 1987 mo ti máa rí. Ṣùgbọ́n mo fẹ́ ní 2003 padà. Mo wá ṣe nǹkan sí mi ni. Kò yé mi. Torí a máa ṣẹ̀ṣẹ̀ bíi kí n lọ. Ṣùgbọ́n ìmọ̀ wà wò pé kí n bọ̀ mo tó ń lọ. Ọ̀jẹ̀ kí n lè sọ pé bóyá máa pọ̀ ṣùgbọ́n kò múnú mi dùn. Ó bá ń jẹ́ kó yé mi pé ọjà tí mò ń tà ní ilé kí n lọ rí gba ṣọ́ọ̀bù fún. Ọládìẹ tèmi ń sìn ó lòdì má díẹ̀ tó ń kú ìjùpá o. Adìẹ tèmi ń sìn pé bí wọ́n bá kókó tó fi mọ́ ọmọ ológódó inú wọn wọ́n tẹ́ pẹ́ẹ́pẹ́ẹ́ pẹ̀ bó ń bá dé wíkẹ́ǹdì. Mo bá ti ń ta àwọn adìẹ nígbà ǹjẹ́ ó ti mọ̀ pé mo wíìkì sí pé kò sí owó lọ́wọ́ mi láti jẹ́ pé mo lè fi jagun ara. Mo wá fẹ́ kẹ́ ìlà mi lọ́yẹ̀. Ṣé mo bó ṣe wà ẹ̀ jẹ́ kí n pọ̀ lọ́dọ̀ àwọn èèyàn mi nítorí ó ti sú mi. Ó ti sú mi. Kí ni èjì yín mà? 1967 wọn bí. Àní kí ni èjì yín ẹ̀ ń dárúkọ ẹ̀ ń sọ pé ìyàwó náà bí yín. 59. 59. Bẹ́ẹ̀. Ẹ dẹ̀ sì ń ṣe nǹkan oṣù mà. September mo ti relax. Níbo ni ṣé ẹ ti nílẹ̀ bóyá ẹ ti ń kọ́ yàrá kan yàrá méjì ṣé ẹ ti ń dọ́gbọ́n ẹ̀ mà? Sá? Ṣé ẹ ti nílé tẹ̀yìn náà ń kọ́ lọ́wọ́lọ́wọ́ mà bẹ́ẹ̀ ni? Lákòjọ. Ṣùgbọ́n wọ́n ní èmi náà wá gbé sínú làákàyè pé torí gbogbo tí bá ti ṣe báyìí mo wà pẹ̀lú ẹ̀ ni. Mo wà pẹ̀lú ẹ̀ ní pé gbogbo bí ọkọ mi bá ti. Ṣé ẹ bá yàwó nú lé wọn? Wọ́n ti tọ̀ wọ́n. Ìyá ìyáálé mi gan ń jẹ́ kó yé mi pé inú orí ìyáálé mi ló kú mi ò jẹ́ lè dúró tì. Pé inú orí tèmi ò kú lọ́jọ́ lè dúró tì hàn. Iná orí ìyáálé yín. Pé iná orí ẹ̀sẹ̀ ò kú. Pé inú orí tèmi ló kú mo tẹ̀ sọ pé ó ń bú mi làwọn èèyàn wá sọ pé kò bú mi. Pé ọ̀rọ̀ ìyáálé rẹ̀ láfaradà
tí wọ́n fara jẹ èmi ò rí àwọn ìyá ilé mi tẹ́ bímọ fún o mi ò rí n tó lo ọdún 6. ẹ mọ̀ tí èmi ò sọ fún yín mà, ẹ mọ̀ tí màá sọ fún yín. Yes, sir. Ṣé wọ́n ń súnmọ́ yín ẹ̀ ń ṣe lọ́kọ-láyà? ó ń súnmọ́ mi bínú ò bá bí wọn. ẹ mọ̀ tí màá sọ fún yín mà. Ṣé rí Yes, sir. Ọlọ́run ò ní dà yín láàmú, Àmín kò ní o. fi ilé ayé dà yín láàmú Àmín, pẹ̀lú agbára àmín, Ọlọ́run. Ṣé rí àmín. tí ò bá ní ìṣẹ́ ìṣàdédé iṣẹ́ bó ṣe máa ń sọ nílẹ̀ Yorùbá nìyẹn. Ẹ jọ̀ọ́ ẹ ṣe nǹkan kan lálẹ́ yìí, ẹ kàn jókòó ẹ wo bẹ́ẹ̀ ṣe lo ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ìgbésí ayé yín láti òwúrọ̀ ayé yín. Ṣé ń gbọ́ mi mà? Ẹ rántí ilé tí ẹ ti gbé jáde ó di méje toró ní í ṣe pẹ̀lú bí yín ó ṣe lo ìgbésí ayé tó bá dègboro ó di méje. Ẹ wo ìwà tiyín náà sí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú ayé, bóyá ọkọ yín ni bóyá àwọn ìyàwó kan tàbí kan ni, kẹ́ ẹ fi tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ níwájú Ọlọ́run kọ́lọ́n kó fi àánú gbà yín mà. Ìkòríta tẹ wá ń sìn ẹ lè kọ́kọ́ wá kàn bẹ̀ yín, ẹ kàn gbìyànjú ẹ rí pé ẹ níṣẹ́ lọ́wọ́ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Pẹ̀lú èjì yín yẹn ẹ máa gbọ́ tèmi. Mo ti ń ṣe yín lójú ẹ̀mí bẹ́ẹ̀ yẹn mo fẹ̀mí dọ́gba pẹ̀lú mi. Ẹjọ́ wẹ́wẹ́ ọ̀ràn ti ń ṣe yín. Mo ti ń pè ní sáwọn àkíyèsí kọ̀ọ̀kan. Mo ti ń sọ̀rọ̀ lọ́n tèmi nìyẹn o. Ọlọ́run dẹ̀ ń gbẹnu mi sọ̀rọ̀ fún yín bẹ́ẹ̀ yẹn ẹ fẹ̀mí dọ́gba pẹ̀lú mi ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mo ṣe ń pè ní sáwọn àkíyèsí yẹn ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mà. Ẹ jọ̀ọ́ mo fẹ́ bẹ̀ yín ẹ wo bẹ́ẹ̀ ṣe lo kékeré yín, ilé tá a ti jáde, irú bàbá wo ló bí mi, irú ìyá wo ló bí mi, ìtú wo lèmi náà ti pa nínú ayé, sọ̀rọ̀ mi ti yé yín mà. Gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ẹ kàn jókòó kẹ́ ro gbogbo ẹ̀ torí tí àlọ́ bá lọ àbọ̀ máa ń bọ̀ lọ́pọ̀ ọgbà nígbà míì. Ìtú wo ni ìyá mi gan fi bàbá mi pa, ìtú wo ló fi ẹ farabalẹ̀. Mo gbọ́ yín. Mo ń pè ní sáwọn àkíyèsí ni ẹ wà lé 59 ṣé mò ń sọ̀rọ̀ age 59 ẹ wo nọ́mbà ọkọ tẹ́ ẹ mú tẹ́ ẹ sọ 59 náà mò ń sọ ẹ wo nọ́mbà ọkọ tẹ́ ẹ mú sìn ẹ wo kò tẹ́ ẹ wà lọ́wọ́lọ́wọ́ ní ayé sìn ṣẹ́yìn nìkan lẹ wà lábẹ́ sánmọ̀ tó lọ́n dání. Àní tá à ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí tẹ́ ẹ bá ti ń kó lórí ètò lálẹ́ yìí ṣé muslim ní yàbí christian kẹ́ ẹ lè padà lọ sórí awọ yín kẹ́ ẹ lọ rojọ́ fọlọ́run ní àwọn àkíyèsí tí mò ń pè yín sí i. Kí lọ́lọ́run ò lè ṣe ẹ sì lè tún lè bímọ náà. Ẹlẹ́ẹ̀ṣẹ̀ rí nǹkan sùn yín mọ́ ń sìn bí àbí September last year ni kò sí nǹkan tọ́lọ́run ò lè ṣe náà. Àní ẹ padà sọ́dọ̀ Ọlọ́run èyí tó bá yẹ kẹ́ ẹ tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ ń bẹ́ẹ̀ lọ tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ tó bá yẹ kẹ́ ẹ ṣe sàárà ẹ lọ ṣe sàárà lé lórí. Ẹ má wulẹ̀ kọ̀kọ̀ kankan priority yín sì ni kẹ́ ẹ tiẹ̀ bímọ kẹ́ ẹ dẹ̀ mójútó ṣe yín àìlákòjọ yẹn náà ẹ fàdúrà tí àdúrà ní kẹ́ ẹ fi ti nǹkan kan náà ló ń ṣẹlẹ̀ fàdúrà tí. Sọ̀rọ̀ mi ti yé yín mà kò wá tí ì léètì báyìí ẹ gbọ́dọ̀ bá báyìí wọ 65 67 68 kò ní í dá ọlọ́mọ yìí kéèyàn poison ara ẹ̀ kò wá tí ì léètì báyìí rárá kankan bó ti wulẹ̀ kó mọ́. Ẹ jẹ́ olótìtọ́ sí ẹ̀rí ọkàn yín tẹ́ bá ti ń hang up lórí pẹ̀lú kọ́yìn sìn ẹ jẹ́ olótìtọ́ sí ẹ̀rí ọkàn yín. Òun kálukú ni ó ní àkókò ìkórè tiẹ̀ bóyá àkókò ìkórè tiyín lẹ wà yìí pẹ̀lú ìrètí ti gbé jáde tàbí ìrìn àjò tiyín gan nínú ayé ẹ padà sọ́dọ̀ Ọlọ́run ẹ jẹ́ kó yẹ pé ẹ kì í ṣáńgẹ́lì Ọlọ́run dáríjì mi Ọlọ́run mọ́ jẹ́ wálé ayé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣàánú mi mọ́ fọkọ mi ṣe pàṣán fún mi Ọlọ́run ìwọ tó lọ́kàn bá tó lọ́kàn joyè bá ń rọkọ ọkùnrin rọkàn rẹ̀ fún mi Ọlọ́run mọ́ fi ṣe pàṣán fún mi Ọlọ́run mo sì lè bímọ Ọlọ́run ṣàánú mi mo mọ̀ pé lẹ́ṣẹ̀ ni mí ẹ lọ sunkún yẹn sọ́lọ́run tó ṣẹ̀dá yín bàbá yẹn bàbá aláàánú ni ṣé mò ń sọ̀rọ̀. Sọ́kọ mi kì í ṣaláàánú. Sọ́kọ yín mo dárúkọ ń sìn. Ẹ kí ni mo rí?